court of sharia táwọn wèrè kan nínú mùsùlùmí ń pariwo àwọn wèrè mi sọ́rí láti sọ àwọn wèrè kan nínú Islam tí ń pariwo court of sharia ẹ jẹ́ bá mi sí program yìí mi bá wọn dá sí láti ìjọba kan wà mọ́ fídíò ti pọ̀ wọ́n tún wá sẹ́ndì fídíò kan sí mi dájọ́ ni mo wá rí àfáà kan abibẹ̀lẹ́nu ẹ̀mọ̀túmọ̀ tí ń pè ní court of sharia ni sẹ́yìn àfáà rádaràda òsì irú yìí ti sẹ́ ẹ̀rọ pa dìsáfà àti máa parọ́ court of sharia ẹ̀yin tẹ́ ẹ̀ tó inú ilé yín ẹ̀ lẹ́dàgbò ilé yín tó àbòsí lẹ́fí ń tòlú yín ṣerú yín lẹ́bẹ̀rẹ̀ fún court of sharia ẹ̀ kò ní yẹ yín. àwọn tí wọ́n júwe Ọlọ́run fún wa làwọn àlùfáà àwọn ọlọ́mọdọ̀rọ̀ àwọn àfáwárú àwọn tí wọ́n ń salábòsí làwọn tí wọ́n kọ́ wa ní kéwú bàbá àgbàlagbà jẹ àgbà wọ́n jẹ́ kó yé wa àwọn àfáwájú yé wa pé asúlẹ̀ mùsùlùmáàtún yawmal qiyamah gbogbo ọ̀rọ̀ àbòsí tó bá dijọ́ gbèdé àlìkíyàmọ̀ inú òkùnkùn nírú ẹni bí ọwà. Court of sharia or sharia court bó bá ṣe wò ní kẹsì pé bá mi sí àpọ́gámù yìí mo stand fọyín sálímù ẹ̀yin àfa alábòsí tẹ́ǹkù bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ court of sharia yẹn wọ́n mọ̀ rí i pé èèyàn gidi ni wọ́n rò pé èèyàn gidi ni wọ́n rò pé wà clean wọ́n àdẹ̀mí pé ẹ̀yin gan ni original olórí terrorist. Kẹ́mi Ọ̀jẹ́yẹmí good morning wọ́n ní mọ̀ pé ẹ̀yin gan ni original olórí terrorist. Wọ́n sọ àwọn Boko Haram ṣebí láwà níbẹ̀ lórí wọn láwà ní ọlọ́wọ́ kan àbí òsì lórí wọn. Àlùkùránì gẹ́gẹ́ tá a kẹ́ ẹ̀yin àfa yìí sí Kùránì tẹ́ ẹ kí òye ni àbóyé yẹn lò fẹ́ nú. Tẹ́ bá gbé sẹ̀ríà kóòtù yẹn gẹ́ kalẹ̀ ta ló fẹ́ jẹ́ leader ta ni ọmọ dájọ́ sẹ́yìn olè ẹ̀yin alábòsí ẹ̀yin jìbìtì sẹ́yìn náà lẹ́ lead. Court of sharia sẹ́yìn tẹ́ ń fẹ́ nú pin ogún jojúmọ́ yìí sẹ́yìn lẹ́ lead the court of sharia sẹ́yìn tẹ́ ń fẹ́ nú pin wàhálà jojúmọ́ yìí sẹ́yìn lẹ́ lead the court of sharia. Ẹ lọ wo sún Ajabrahman Oríyọmí ọmọ Àmúsàtì ni ẹ lọ wo sún rẹ kọ́ lọ́ mọ́ lu Oríyọmí pa fún wa kọ́ lọ́ méjì oṣù méjì ọjàbọ̀ ẹ mọ gbogbo kọ́ndíṣàn tí gbogbo ẹ̀yẹ ọ̀pọ̀lọpọ̀ àfa àwẹ̀rẹ̀ yìí tẹ́ fi rude tí wọ́n ń gbé lọ sọ́dọ̀ Oríyọmí Àmúsàtì sẹ́yìn ẹlẹ́mọ̀ pé pariwo sẹ̀ríà court. Sìgìdì yìí fẹ́ tẹ́ ó ní kí wọ́n gbé òun lódò kó n fẹ́ lọ wẹ̀ ṣé ẹ gbàgbé pé a mọ̀ ní ní táwọn bá wọ́dọ̀ yóò yòrò dànù ni. You don't know the meaning of ìjọba sẹ́kítà kí òye ni Al-Qur'an Olúwa ní àti ọ̀làbàdà basimala àti ọ̀là wà àti ọ̀rọ̀sùlà wà ulul amri minkum. Olúwa ní ẹ tẹ̀lé tòun Ọlọ́run ẹ tẹ̀lé tí òjíṣẹ́ tí ṣe Rasulul Karim gbogbo àwọn òjíṣẹ́ Ànábì wa Ìsá tí ṣe Jésù àrò òjíṣẹ́ ni tọ́lọ̀ ní àtẹ̀lé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àrò òjíṣẹ́ tọ́lọ̀ ní àtẹ̀lé ni Abraham David Solomonu gbogbo àwọn ànábì Ọlọ́run Olúwa ní ká tẹ̀lé wọn. Ó wá ní wà ulul amri minkum àwọn ìjọba amúnimọ́gùn ìjọba àwọn ìjọba Abdulhakeem Kọ́lápọ̀ Faru Sabad Kùránì Olúwa ní ẹ tẹ̀lé àwọn àṣẹ àwọn ìjọba kẹ́ni kẹ́kẹ́ dúró lábẹ́lé sharia court àṣẹni ó yà máa para wọn ni ṣé wọ́n tó fẹ́ béèrè tó lọ fẹ́ béèrè fún ẹ̀tọ́ àlàáfíà
tó jẹ́ pé n ti ń jáde lẹ́nu ẹni pé ẹ máa para yín nígbà tí ìsepò rí àwọn ìjọba dàrú nígbà tí ìjọba ọ̀yà wèrè ṣé wọ́n yẹ ni wọ́n sọ pé ọ̀fẹ́ fún ni tó ń béèrè ìwọ tó ń fẹnu pé ogun ìwọ tó ń fẹnu pé wàhálà ìwọ tó ń fẹnu pé ìjẹgbẹ́. sẹ̀ríà kóòtù kọ jìnnẹ́dù kóòtù ni. tí wọ́n bá kó mi sọ́rí láti sọ tí wọ́n bá kó àwọn tí ẹ jẹ́ terrorist àwọn arúgẹ́s tí wọ́n bá kó wọn kalẹ̀ tí ẹ jẹ́ mẹ́wàá wàláì mùsùlùmí ẹ jẹ́ 7% làwọn mùsùlùmí 7%. àwọn arúgẹ́s ẹjọ́ tẹ́ ìbò mi yàn bá kọ́ ẹ jẹ́ máa bá mi kọ̀rẹ́ tiẹ̀. àwọn terrorist ẹ ti ń dá wàhálà lẹ̀ àwọn tí ń dà lúrú àwọn tí wọ́n jẹ́ kí lù ú nísinmi àwọn tí wọ́n fi àlàáfíà tí wọ́n bá kó wọn kalẹ̀ tí ẹ dá wọn sí mẹ́wàá mùsùlùmí máa kó 70%. wọ́n máa kó 70%. mùsùlùmí máa kó 70%. sẹ́yìn lẹ́ ń pẹ́ orí òṣèré akọ́t tí ìbá sí pé kẹ́ ẹ mọ́ ríra yín bí gbà pé aláṣẹ ni tí ẹ bá dé sẹ̀rí akọ́t yẹn sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹbí yín àti fámìlì yín àti ọmọ kéwù yín wọ́n pẹ̀lẹ́ wọn bí ọ̀bọ. ẹ̀yin gẹ́gẹ́ tẹ́ ẹ jẹ́ lídà wọn sùúrù ọ̀fẹ́ lẹ́mọ̀ ẹsẹ̀ wọn ọ̀fẹ́ ẹ̀wọ̀n ọ̀fẹ́ lẹ́ máa ṣe. ẹ̀wọ̀n fẹ́lẹ́ máa ṣe àwọn ní Boko Haram àwọn ní bá ń bẹ̀ àwọn wo ni wọ́n bá ń bẹ̀ àwọn tí wọ́n fẹ́ rẹ̀ ní ẹlẹ́ni sọ́run tó tún kọ́ sọ fún yín pé Bismillahir Rahmanir Rahim ni orúkọ ta ni wọ́n dé orúkọ Ọlọ́run ṣé kìrìsìtẹ́nì làwọn yẹn àbí mùsùlùmí. ṣe kìrìsìtẹ́nì làwọn yàbí mùsùlùmí ẹ̀yẹ́ lè wọ́n pariwo pé ẹ̀fẹ́ dá court of Sharia court sílẹ̀ ó ti ẹ̀tọ́ bù ọ̀dà wa ní tòsí ìlú tí bẹ́ẹ̀ lù kiri yìí àwọn wà 200 stubborn wọ́n rìndì lọ́rọ̀ sísọ wọ́n rìndì ní múra wọ́n rìndì ní performance nílùú tí ẹ gbẹgẹ wọ́n rìndì ìrìn àṣà wọ́n rìndì fífa ya Kùránì wọn gẹ rìndì àwọn gẹ́gẹ́ wá rìndì tí gbogbo yẹn bá tẹ fẹ́ bẹ̀rẹ̀ fún kóòtù Sharia kóòtù ọ court of Sharia sẹ́yìn ni tàlàbì ṣe leader ta ni ó darí court of Sharia yẹn gẹ́gẹ́ èyí tíjọba gẹ́gẹ́ dálẹ̀ kóòtù ìjọba tó dálẹ̀ ẹ lọ yẹ fáìlì wò kẹ́ ẹ lọ wo rúdù ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ jẹ́ mùsùlùmí Islam Taofik Najimu Wakil Fatai Rosak Wahab Senebu Sefiya Fatima Wasiu Adiligeni ẹ lọ wo fáìlì ní kóòtù ẹ lọ wo fáìlì kẹ́ ẹ lè rí ẹ̀sìn ara yín níta ẹ lọ wo fáìlì. ẹ lọ wo fáìlì ẹ lọ browse ní Google kẹ́ ẹ lọ wo pé àwọn wo gan ni rúdù wọn ti pọ̀ jù ẹ bẹ̀rẹ̀ pé on behalf Christian or Muslim or Abalis ẹ rí i pé gbogbo ọkọ̀ tí ó gbé wá fún yín mùsùlùmí ni ó pọ̀ jù ẹ̀yin lẹ́yìn ẹlẹ́jà fún court of Sharia. ẹ̀yin ẹlẹ́jà fún court of Sharia. ní bátìrì ni. torí bátìrì ṣe lọ́wọ́. ẹ̀yin jà fún court of Sharia wo lè ń jà fún court of Sharia wo ẹ wo gbogbo ayé
ẹnu lásán ni wọ́n ń jà àwọn gẹ́mọ̀ pàwọn òdì sáàbù. ṣe rí ọ̀rọ̀ wọn dàbí ẹni tí ń wá ẹni tó jẹ bàbá àwọn lówó òótọ́ ló rẹ̀ ni tí ó jẹ bàbá rẹ̀ lówó àmọ́ bọ́n bá ti ń rí báyìí ìgbà lọ́nà ìgbà ni ó jáde tí bàbá rẹ̀ jẹ ní gbèsè. bọ́n bá ti ń rẹ́ni tó jẹ bàbá rẹ̀ lówó ẹyọ kan báyìí ìgbà lọ́nà ìgbà ni ó jáde tí bàbá ẹ̀ jẹ ní gbèsè. ìgbà lọ́nà ìgbà ni ó jáde tí bàbá ẹ̀ jẹ ní gbèsè. court of sharia wo ẹ̀yin wo mùsùlùmí kọ́ tọ́jà pé kọ́lọ́wọ́ tó wá sẹ́ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ tó jẹ́ leader ọ̀rọ̀ rí ó jáde lẹ́nu yìí ọ̀rọ̀ tó tó olú ó jáde lẹ́nu yìí ọ̀rọ̀ tó tó jọ̀sí ọ̀dẹ jáde lẹ́nu yìí ọ̀rọ̀ wàhálà ní jáde lẹ́nu yìí ọ̀rọ̀ fìtínà ní jáde kùránì tájọ kí tájọ máa tẹ̀lé wà tẹ́símù bí abúléláhì wala tafarraku olúwa ní ẹdí okùn èmi ọlọ́mú tí a tẹ̀lé ni fẹ̀tọ́ pàwọ̀ ìfẹ́ inú tí ilẹ̀ ń lò nígbà tó rí ìjọba ọ̀dàrú court of sharia àwọn ìjọba kẹtí ẹ̀ bẹ̀yìn pé ẹ̀yin tẹ́ ń béèrè fún court of sharia yìí ẹ̀yin gẹ́gẹ́ lóríjìnà ẹlẹ́wọ̀n sẹ́yìn tẹ́ bóde lé tẹ́ fìyàwó lẹ̀ fódìdí oṣù mẹ́rin tẹ́lẹ̀ wà tẹ́ sọnù kiri ẹ fìyàwó lẹ̀ fódìdí oṣù mẹ́fà ẹ fìyàwó lẹ̀ fódìdí oṣù mẹ́ta sẹ̀rí àwọn lọ́sọ bẹ́ẹ̀ fún yín sẹ́mi pẹ́ ti bẹ̀yẹn náà sẹ̀wọ̀n ni ẹ pọ̀ ọmọ ọlọ́mọ tì ẹ̀yin tẹ́nì kò gúdù àbòsí tó tó yín ẹ̀yin tó yẹ pé ẹnì kò ṣe jàmbá fún yẹn tó tó yín àbí ṣe ìsìlámù tá a jọ wà ń bẹ̀ yìí pàápàá jùlọ àwọn alálàáfáà yìí àwọn alálàáfáà yìí tó jẹ́ pé ẹ̀yin náà lẹ́ penalty fún yẹn ẹni tí ò ní problem ẹni tí ò ní dọ̀tí ẹ̀ẹ́dẹ̀hún penalty fún torí pé ẹ fẹ́ gbé ṣubú ṣẹ̀ṣẹ̀ rí akọ yìí bẹ́ẹ̀ court of sharia akọ court of jìnnẹ́dù ni ṣèjọba Ọ̀ṣun wa gàn Adémọ́lá Adélékè sọ̀hún wa gàn yọ gbà yín láàyè òsì kálẹ̀ tó sọ̀rọ̀ ayé di òrìjìnà ayákìlà ṣèjọba Ọ̀yọ́ wa gàn. Àyùbá wà mọ́sìkì ṣèjọba Ọ̀yọ́ wa gàn yọ ẹsẹ̀rẹ̀ Ṣèyí Mákindé òun ọgbà yìí láàyè kẹ́ sọ̀rọ̀ ayé di òrìjìnà ayákìlà kanúùlù àbíjọba Ògùn state gàn àbíjọba Èkó gàn àbíjọba Oǹdó ní ọwọ́ àgbà yìí láàyè òsì ẹ̀yin ìkà always ìkà court of sharia kọ court of Najimudeen ni sàmì yìí pé etí sharia gẹ́ sọ ní pé ẹni tó bá fẹ́ tó ìlú kọ́kọ́ tó inú ilé ààrẹ tó bá fẹ́ pèyẹ sínú ẹ̀sìn kọ́kọ́ pé ẹbí ẹ pé ìyàwó ẹ pé ọmọ ẹ mọ tẹ́ ń dálẹ̀ nù jọ ni alùsùnà ẹyọ kan ló bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àbòsí súlímù ìgbẹ̀rẹ̀nilẹ́sẹ̀ mọ iye tẹ́ ẹ pín sí tẹ̀blígù ẹyọ kan ló bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àbòsí ìgbẹ̀rẹ̀nilẹ́sẹ̀ mọ iye tẹ́ ẹ pín sí aláwọ̀ mọ iye apín sí gbogbo tó ní í ṣe pẹ̀lú ìjọ Islam á fi dáadáa bẹ̀rẹ̀ ni àwọn kan padà kí àbòsí bọ̀ ṣẹ̀ṣẹ̀ rí àní àmọ́ ṣàbòsí ara wa ẹ padà kí jìbìtì bọ̀ ṣẹ̀ṣẹ̀ rí àní àmọ́ ṣe jìbìtì ara wa ẹ padà fi ọ̀tẹ̀ bọ̀ ṣẹ̀ṣẹ̀ rí àní àmọ́ dìtì ara wa ẹ padà kí ìyẹn jẹ́ bọ̀ ṣẹ̀ṣẹ̀ rí àní àmọ́ ìyẹra wa jẹ́ ẹ kàfẹ́ rárá yín lẹ́wọ̀n àrùn ẹ̀wọ̀n sọ gbogbo yín. Ìjọba ò tiẹ̀ níbẹ̀ kọ́ bòsì wọ́n ti mọ̀ pé ìlú lẹ fẹ́ dàrú
ìlú ni wọ́n fẹ́ dàrú. Àwọn ìjọ tí wọ́n dàrú ṣe sọ fún Sumuratul Mumini láti gba ayé ti bẹ̀rẹ̀ àtàlẹ́ àná ẹ̀yọ kan náà ni wá. Ìjọ kankan yàgá pé àwọn òṣè Sumura mọ́ ìjọ tá à ń jẹ́ rẹ̀ Sumuratul Mumini náà Sumura ń jẹ́. Kọ̀dìríyà ni Kọ̀dìrí ń jẹ́. Tìjàníyà ni Tìjàníyà ń jẹ́. Gbogbo díìnì tó kù àwọn kan ní jí amadé ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbẹ́ padà tó yá àwọn kan tó sọ̀rọ̀ àwọn níjọ mi. Gbogbo àwọn bàbá wọn yẹn ti ń try èèyàn ni wọ́n wọ́n lẹ́wọ̀n try. Sára àwọn ìjọ tuntun yìí tí wọ́n pariwo sẹ̀ríà yìí wọ́n láì òrìjínà ọ̀daràn. Ẹ̀yin ìjọba ẹ má dá wọn lọ́wọ́, ẹ má dá wọn lóhùn, wọ́n fẹ́ káàyè ìbàjẹ́ ó lè gba àwọn ni. Ẹni tí ó bá tu ayé, ẹni tó fẹ́ tu ayé yóò kọ́kọ́ to inú ilé rẹ̀ náà. Ẹni ó lóun fẹ́ tu ayé yóò tu agboolé rẹ̀ náà. Ẹni ó fẹ́ tu ayé yóò to ìlú rẹ̀ náà kó tó kan stéètì rẹ̀. Gbogbo àwọn tá à ń sọ yìí agboolé wọn ò tó. Àwọn tí ń pariwo sẹ̀ríà yìí wàláhì agboolé wọn ò tó. Agboolé wọn ò tó, ìlú wọn ò tó, àdúgbò wọn ò tó. Agboolé wọn ò tó, àdúgbò wọn ò tó, wọn ò rí ìlú wọn tó. Sáwọn ẹni ọmọ ń pariwo sẹ̀ríà. Àwọn tó pẹ́ fẹ̀tọ́ pàwà gẹ́gẹ́ ni wọ́n lò nínú ìlú tí wọ́n bí wọn. Fẹ̀tọ́ pàwà. Bílẹ̀ bá san bílíọ̀n san àwọn ni ẹjẹ́ àwọ̀ ẹ lọ ṣe wádìí wọn ní ìlú wọn ẹ lè gbọ́ ọkọ̀ gidi pa wọn. Court of Sharia kọ́. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lọ wo ẹ̀kúlé náà. Sẹ́ẹ̀lì yẹn pọ̀ tó bá ní. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì tó ìlú ẹ̀ ó tú agboolé ẹ̀ sẹ̀ríà tẹ́yìn sọ yìí ó ń sẹ́lá Muhammad ṣàtúnṣe débi àtúnṣe tó ṣe débi pé kò fẹ́ nìkan kó rude kò fẹ́ kẹ́nìkan kó jù sọ́fìn. في جبن الروافع الإقدام مكرمة ولمرء بالجبن لا يجبن الكداري. C'est là tu dis. C'est là tu dis. في جبن الروافع الإقدام مكرمة ولمرء بالجبن لا يجبن الكداري. Kóòtù Nàìjíríà kóòtù àgbáyé ti ń bẹ̀bẹ̀ ẹ lọ yẹ fáìlì wo kẹ lọ wo ọkọ̀ ń ru yín bó ṣe pọ̀ tó ẹ lọ sọ́dọ̀ ọjà Abdulrahman Oríyọmí Àmúsátì kọ́nà mọ́ bá ti ẹ̀jẹ̀ láíláí mẹ́jọ Oríyọmí ọ jábọ́ mẹ́jọ oṣù mẹ́jọ fẹ́ ṣubú ẹ lọ yẹ fáìlì ọ̀dọ́ rẹ̀ wo kẹ lọ yí ọkọ̀ àwọn kìrìsìtẹ́nì náà bẹ̀bẹ̀ ò kì í ṣe mùsùlùmí nìkan o àmì ẹ lọ wo out of Islam and Christianity ó kọ́ wo lọ́pọ̀ jù ó kọ́ wo lọ́pọ̀ jù ó kọ́ mùsùlùmí lọ́pọ̀ jù. Wá wo kíní correction.
court in shall of God still means everything you believe. Life with you in a very life. And you saying the bunch of them from person seeing forgotten pursuing interest. Ẹ̀yin court for any court, any àbí kò ń ṣe court. God will know God will know every information. Ọlọ́run ló mọ ogun tó ṣe tó dà with your mind pẹ̀lú torí náà ọlọ́run ní dá wa láàmú ìjọba nàìjíríà ẹ má dá wọn lóhùn o. court of sharia court alẹ́gbà ẹ̀gbọ́n alẹ́gbà àmọ́ àkọ́kọ́ sáwọn tí ń pariwo ìsọ̀ ní ọ̀jẹ̀ leader nínú ẹlẹ́ẹ̀kejì ní pé ẹni kó kálukú ọlọ ṣàfọ̀mọ́ agboolé ẹ̀ ó kálukú ọlọ ṣàfọ̀mọ́ ìjọ ẹ̀sìn rẹ̀ àbòsí ti pọ̀jù ní Islam kéétà ti pọ̀jù tẹ̀m̀bẹ̀lẹ̀kú ti pọ̀jù rìkìsí ti pọ̀jù inú díìnì sọ́ọ̀tọ̀ ọ̀rọ̀ àmọ́ pé kéèyàn má sọ̀rọ̀ ni ọ̀rọ̀ wọn fẹ́ dàbí ìgbà fìgìláńtẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nígbà fìgìláńtẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní Nàìjíríà àwọn fìgìláńtẹ́ tí wọ́n yàn ẹni tó wà tí ẹ bá jọjà lọ́sàn-án òru ní ọ̀nà ọ̀ka mọ́ ní ẹ bá nà yóò lọ ṣe rádaràda ẹni tó bá rí i pé òun àtìyàwó jọjà aláwàdà lọ́sàn-án òru ní ọ̀nà ọ̀ka mọ́ kó tó di pé ọ̀hún sí ìlú kọ̀ọ̀kẹ́ pasáwọn fìgìláńtẹ́ yìí aṣọ lórí ibú ni wọ́n. Sharia court of Sharia irọ́ ni irọ́ lásán èyí tí ó kọ́kọ́ ṣáájú nífẹ̀ẹ́ èyí tí ó kọ́kọ́ ṣáájú ní ṣọ̀kan èyí tí ó ṣáájú ní ìfẹ́ àti ṣọ̀kan èyí tí ó kọ́kọ́ ṣáájú ní kó kálukú kọ́kọ́ gbà pé gbogbo wa pátá irinṣẹ́ Ọlọ́run ni wá mùsùlùmí à ń wá ojú rere Ọlọ́run ni kìrìsìtẹ́nì ó ń wojú rere Ọlọ́run ni oníṣẹ̀ṣe ó ń wojú rere Ọlọ́run ni Olódùmarè ló bíòdì gbogbo wa tẹ́mi bá wá jẹ́ Islam tí mo fẹ́ priest tí mo fẹ́ ṣe dáwà tẹ̀mí fún kìrìsìtẹ́nì ó yẹ kí n mọ bóun ni mo ṣe fẹ́ ṣe tí ó fi géènì lára ẹ̀sìn mi tí mi ní ṣe wá sí ẹ̀tanú tí n bá fẹ́ bọ́ oníṣẹ̀ṣe sọ̀rọ̀ ó yẹ kí n mọ bóun ni mo ṣe fẹ́ ṣe tí ó fi géènì lára ẹ̀sìn mi tí mi ní ṣe wá sí ìtanú tí ó fi achieve tí ó fi jèrè tẹ́mi náà fi jèrè lára ẹ̀. sẹ́yìn tẹ́ ẹ ṣe wá sí ẹ lọ pa ẹ dàrú ajá ni ogún ọ̀sẹ̀lẹ̀ ni ẹ̀yin ò náà gbèsè rí court fún ẹ̀yin ẹni ó fún ní court of Sharia ìjọba wa gọ̀ bíi tí sẹ́yìn ìjọba jẹ́ dídìrín ó tiẹ̀ wá tó ẹlòmíì ọ̀wọ́ àtẹ́ndẹ́ sílẹ̀ lójú àgbà Sharia ni jọba dogun ní dogun wàhálà yà ṣẹlẹ̀ sórí pé ẹgọ ni ọ nǹkan tẹ́ ń béèrè fún wọn àti ìfún ẹ ti ń sọ pé tí wàhálà ọba ṣẹlẹ̀ ni ó ṣẹlẹ̀ síjọba wa ponú ni ìjọba amúnimóògùn mélòó lára anybody yín níwájú ìjọba mélòó ẹnu lásán ẹnu lásán ẹnu ayọ̀.
torí náà gbogbo ẹ̀yin olóríire ẹ má bínú ìjọba Nàìjíríà ẹ má dá wọn lóhùn o ogun ni wọ́n fẹ́ dọ́gbọ́n dálẹ̀ o àdẹ̀ní fààyè gbà wọ́n gbogbo àwọn tí ń pàtúrò court of sharia yẹn wọ́n rí agboolé wọn tó wọ́n rí ìjọ tí wọ́n wà ń bẹ̀ gẹ́ ìjọ Islam tí wọ́n wà ń bẹ̀ ìjọ yìí ò tó inú ìlú tí wọ́n wà ò tó àdúgbò wọn ò tó káńsù wọn ò tó sáwọn tí wọ́n rí yẹn tó ní òtún ayé ẹ má dá wọn lóhùn dey play ní Yorùbá level kọjọ efu ó jìnà sí torí náà ọ̀rọ̀ mi ò lópin gbogbo ẹ̀yin àìsàn rí àkọsọ ẹ lọ kó fámìlì yín jọ ìyàwó rẹ àtọmọ rẹ máa dájọ́ sẹríà fún wọn ìyàwó rẹ ọmọ rẹ àtiwọn náà ẹjọ máa dájọ́ sẹríà even wọn lẹ́nu nú ẹbí wọn wọn rí nú fámìlì wọn tó wọn rí nú ẹbí wọn tó torí pé mo fi sí ìdílé àlá ni wọn oníbàjẹ́ ni wọn ìjọ wọn ò rí tó wọn láàrin àwọn ọmọ akéwọn wọn gẹ tó débi kí wọn tó lù court of sharia kọ court of jìnnàdùjí níyì ni salama.